Ẹ káalẹ́ ẹ̀yin ènìyàn mi, ẹ kú déédéé wòyí, ṣé àlàáfíà ni ẹ wà? Àwọn ọkọ ńkọ́, àwọn ọmọ wa ńkọ́, ìyàwó wa sì ńkọ́ pẹ̀lú, ṣé gbogbo ẹ̀ ń lọ kọ́íkọ́í? A ní ká kí yín ní àsìkò yìí ni wípé a kú ọdún, a kú ìyèdùn, ẹ̀mí wa yóò sọ̀pọ̀ rẹ̀. Ṣùgbọ́n tó tún wá jọ mí lójú ni wípé ní ọdún tí ó kọjá lọ, a rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ẹ̀mí rẹ̀ sọnù nípa wípé ọkọ wọn fẹ́ ẹlòmíràn. Kò tó yẹn, tí wọ́n bá sọ wípé wọn ò fẹ́ràn rẹ, ìyẹn ò ní kó para rẹ̀. Ilé ayé yìí ó dùn ju pé ká para ẹni lọ. Rántí àwọn ọmọ tó fi sílẹ̀, rántí ìyá àti bàbá tó jìyà lé ẹ lórí ńgbà tó wà ní kékeré. Kò lè tó yẹn, my dear, má para ẹ. Tó bá le jù, bó ní ìgbani ní ìyànjú, ẹ lọ bá ọmọ kan bá yín sọ̀rọ̀, tàbí kó ń kálukú ó ṣe tirẹ̀, kó jábele oníkálukú ṣe tirẹ̀. Tó bá lọ di wípé òun para ẹ, ó ṣe nǹkan tó bójúmu, kò bójúmu rárá, kì í ṣe pípara ẹni ló dẹ̀ nǹkan. Wọ́n ní bí iná bá jó ni, tó bá jó ọmọ ẹni, wọ́n ní tara ẹni là á kọ́kọ́ gbọ̀n. Nǹkan tó dé bá ọkọ ẹ, ò ní jẹ́ kó dùn ẹ́, kọ́kọ́ lọ ṣèyànjú ara ẹ, ṣètọ́jú ara rẹ nípa rí àwọn àgbàlagbà tàbí àwọn kánsẹ́lì lọ, àwọn tí ń gbani níyànjú, àwọn dókítà, oníṣègùn òyìnbó, wọ́n ń gbani níyànjú, àwọn lọ́yà, àwọn agbófinró ilé wa, wọ́n ń gbani níyànjú. Ẹ tọ̀ wọ́n lọ, ọ̀rọ̀ alójútùú. Má parẹ́ o, má parẹ́. Ojú olójú kò lè dàbí ojú ẹni o. Kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ ẹ̀. Ojú olójú kò ṣe kíni, kò lè dàbí ojú ẹni o. Tó o bá kú, tó o fa àwọn ọmọ yẹn sílẹ̀, o fi wọ́n sílẹ̀ fún ìyà jẹ ni o. Iṣẹ́ wa, èrè wa, àwa la máa jẹ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wa ṣe. Ẹ ṣé, ó dàbọ̀. Ọ̀rọ̀ ìyànjú ni o, ẹ gbà kẹ́ yẹ̀ wò.